Epistẹ́lì ìkíní ti Pọ́ọ̀lù Àpọ́stélì sí àwọn ará Kọ́ríńtì orí kìíní láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n. Pọ́ọ̀lù, ẹni tí a pè láti jẹ́ àpọ́stélì Jésù Kristi nípa ìfẹ́ Ọlọ́run, àti Sósténè arákùnrin, sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kọ́ríńtì, àwọn tí a sọ di mímọ́ nínú Kristi Jésù, àwọn ẹni tí à ń pè ní ènìyàn mímọ́, pẹ̀lú gbogbo àwọn tí ń pe orúkọ Jésù Kristi Olúwa wa níbi gbogbo, ẹni tí ń ṣe tiwọn àti tiwa. Oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Olúwa wa Jésù Kristi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi nígbà gbogbo nítorí yín, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí a fi fún yín nínú Jésù Kristi. Nítorí pé nípasẹ̀ rẹ̀ ni a ti sọ yín di ọlọ́rọ̀ ní ohun gbogbo, nínú ọ̀rọ̀ ìsọ gbogbo àti nínú ìmọ̀ gbogbo. Àní gẹ́gẹ́ bí a ti fi ìdí ẹ̀rí Kristi kalẹ̀ nínú yín, tó bẹ́ẹ̀ tí ẹ̀yin kò fi rẹ̀yìn nínú ẹ̀bùkẹ́bùn tí ẹ sì ń retí ìfarahàn Olúwa wa Jésù Kristi, ẹni tí yóò sì fi ìdí yín kalẹ̀ títí dé òpin, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn ní ọjọ́ Olúwa wa Jésù Kristi. Olódodo ni Ọlọ́run nípasẹ̀ ẹni tí a pè yín sínú ìdàpọ̀ ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. Mo sì bẹ̀ yín ará, ní orúkọ Olúwa wa Jésù Kristi, kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Nítorí a ti fi hàn mí nípa tiyín, ará mi, láti ọ̀dọ̀ àwọn ará ilé Chloe, pé ìjà ń bẹ láàrin yín. Ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín ń wí pé, èmi ni ti Pọ́ọ̀lù, àti èmi ni ti Àpólò, àti èmi ni ti Kéfà, àti èmi ni ti Kristi? A hà pín Kristi bí? Ìṣe Pọ́ọ̀lù li a kàn mọ́ àgbélébù fún yín bí? Tàbí lé orúkọ Pọ́ọ̀lù li a ń bamtísì yín sí? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èmi kò bamtísì ẹnikẹ́ni nínú yín bí kò ṣe Kíríspù àti Gálù. Kí ẹnikẹ́ni kí ó má ṣe wí pé mo ti ń bamtísì ní orúkọ èmi tìkára mi. Mo sì bamtísì àwọn ará ilé Stéfánà pẹ̀lú. Lẹ́yìn èyí, èmi kò mọ bí mo bá bamtísì ẹlòmíràn pẹ̀lú. Nítorí Kristi kò rán mi lọ bamtísì bí kò ṣe láti wàásù ìyìnrere, kì í ṣe nípa ọgbọ́n ọ̀rọ̀, kí a má ṣe sọ àgbélébù Kristi di aláìlágbára. Nítorí pé wèrè li ọ̀rọ̀ àgbélébù sí àwọn tí ó ń ṣègbé, ṣùgbọ́n sí àwa tí à ń gbàlà, agbára Ọlọ́run ni. Nítorí tí a kọ pé, èmi ó pa ọgbọ́n àwọn ọlọ́gbọ́n run, èmi ó sì sọ òye àwọn olóye di asán. Ọlọ́gbọ́n náà ha dà? Akọ̀wé náà ha dà? Òjìyàn ayé yìí náà ha dà? Ọlọ́run kò hà ti sọ ọgbọ́n ayé yìí di wèrè. Nítorí pé nínú ọgbọ́n Ọlọ́run, níwọ̀n bí ayé kò ti mọ̀ nítorí ọgbọ́n, ó wu Ọlọ́run nípa wèrè ìwàásù láti gba àwọn tí ó gbàgbọ́ là. Nítorí pé àwọn Júù ń béèrè àmì, àwọn Hélénì sì ń ṣàfẹ́rí ọgbọ́n. Ṣùgbọ́n àwa ń wàásù Kristi tí a kàn mọ́ àgbélébù, ìkọ̀sẹ̀ fún àwọn Júù àti wèrè fún àwọn Hélénì. Ṣùgbọ́n fún àwọn tí a pè, àti Júù àti Hélénì, Kristi ni agbára Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run. Nítorí pé wèrè Ọlọ́run gbọ́n ju ènìyàn lọ, àti àìlera Ọlọ́run ní agbára ju ènìyàn lọ. Ẹ sá wo ìpè yín, ará, bí ó ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ènìyàn nípa ti ara, kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá li a pè. Ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn ohun tí ó ní agbára. Àti àwọn ohun ayé tí kò níyìn, àti àwọn ohun tí à ń kẹ́gàn, ni Ọlọ́run sì ti yàn, àní àwọn ohun tí kò sí, láti sọ àwọn ohun tí ó wà di asán, kí ó má ṣe sí ẹlẹ́ran ara tí yóò ṣògo níwájú rẹ̀. Ṣùgbọ́n nípasẹ̀ rẹ̀ li ẹ̀yin wà nínú Kristi Jésù, ẹni tí Ọlọ́run fi ṣe ọgbọ́n àti òdodo àti ìsọdimímọ́ àti ìdáǹdè fún wa, pé gẹ́gẹ́ bí a ti kọ, ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa.